Dídé àti ìkíra ẹni káàbọ̀ sílé ìgbafẹ́ Louis Pasha ti ìlú Ìpòbẹ́ ti wáyé láàrin àwọn ẹgbẹ́ òṣèlú ẹlẹ́sìn funfun tí ìlú Ìpòbẹ́ àti ti Kétu tí wọ́n jọ wà nínú ẹ̀. Àwọn ló parapọ̀ kíra wọn káàbọ̀ síbi ètò ìpàdé ìkíra ẹni lẹ́yìn tí wọ́n ti parí ètò ìdìbò tí ó kọjá tí wọ́n fi ní ọmọ oyè bíi mélòó kan àti ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ọkàn ṣo nínú ètò ìdìbò náà tí ó wáyé. Lásìkò tí wọ́n ń kíra wọn káàbọ̀ èyí tí wọ́n sì ń wọlé lẹ́sẹẹsẹ ní ìbẹ̀rẹ̀ ìpàdé ìkíni ọ̀hún ni olóyè Olúìdé Clotet tí í ṣe kọ̀dùnátọ̀ ìyẹn alákòóso ti ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ ti gba ọ̀rọ̀ sọ láti fi àìdùnnú rẹ̀ hàn lórí tí ó wáyé nínú ètò ìdìbò náà èyí tó sì fi sọ pé kì í ṣe àsìkò yìí òun náà ni àsìkò ìjábọ̀ kí wọ́n wáyè kan eléyìí tí a fi ṣe ìjábọ̀ lórí àìṣedédé tó búyọ nínú ètò ìdìbò náà tí ó kọjá fáwọn ẹgbẹ́ òṣèlú BR. Lásìkò tí ó ń gba ọ̀rọ̀ sọ Honorable Sunday Mukaram Ajibade sọ wípé àṣìṣe tó wáyé fún àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ àwọn tí ó kojú àwọn lọ́dún bíi mélòó kan sẹ́yìn èyí táwọn fi rí oyè gbà ní ọwọ́ wọn ejò tí ó rún wọn ní àkókò yìí ló padà fi irun náà àwọn eléyìí tí àwọn náà sì láǹfààní láti rí àṣìṣe ọ̀hún. Ó ní kò yẹ ká di ẹrù àṣìṣe yìí mọ́ ẹnìkan ṣo torí gbogbo àwọn pátá làwọn lọ́wọ́ lẹ́sẹ̀ nínú àìṣedédé náà èyí tí ó wáyé. Títílayọ̀ Àjàyí tó ti fi ìgbà kan jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin lórúkọ ẹgbẹ́ ọ̀hún tẹ́lẹ̀ rí kó tó di pé kò láǹfààní àti padà sílẹ̀gbìmọ̀ aṣòfin nínú ọ̀rọ̀ àpilẹ̀sọ tiẹ̀ ló ti ṣe lálàyé fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún pé kò yẹ káwọn fi ti ìbínú àbí ti ìjà ṣe nítorí ọdẹ tí ó sọ ohun ìjà rẹ̀ sọnù nínú igbó kó má ti sọ ìrètí nù. Ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tó tún jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n ń darí ẹgbẹ́ òṣèlú BR lórílẹ̀‐èdè Benin ń bí onílẹ̀yìn tóun ti gbọ́ ọ̀rọ̀ tí kọ̀dùnátọ̀ ìyẹn arákùnrin Olúìdé Clotet pẹ̀lú Honorable Sunday Mukaram Ajibade ti sọ oní ọ̀rọ̀ tó bomi tútù sọ́kàn òun jù òun náà ni ọ̀rọ̀ tí arábìnrin Títílayọ̀ Àjàyí tí ó sọ jáde nígboro ẹnu onínú òun dùn lọ́pọ̀lọpọ̀. Bákan náà ló ṣe àlàyé pé àsìkò ikọ́ ni àwọn wá kí wọn pé wọ́n kú ọmọ ṣe nínú ètò ìdìbò tí ó kọjá kí àwọn túbọ̀ lè ṣe dáadáa jù báyìí lọ ní àkókò ìgbà tí ètò ìdìbò ààrẹ tó ń bọ̀ lójú ọ̀nà yìí ló fa sábàbí. Lásìkò tí arábìnrin Adijatu Matis ti ṣe mínísítà fún ètò ìgbanisíṣẹ́ ọba lórílẹ̀‐èdè yìí tóun náà ń gba ọ̀rọ̀ sọ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú BR ó ṣe àlàyé pé kò yẹ kí a fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ohun tí ẹkùn ìdìbò 22 tí ó ṣe nínú ètò ìdìbò tí ó kọjá yìí ó ní èsì tí wọ́n mú jáde kò ṣe tí a gbọ́dọ̀ fi ọkàn lé káyìn wọn lórí ẹ̀. Ó ní káyọ̀ kò mú òkú ọ̀rọ̀ ńbẹ̀ wípé ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n ìdíkọ́ ni ọjọ́ ọ̀rọ̀ àwọn sì ń bọ̀ lọ́jọ́ iwájú láti wá ṣe àgbéyẹ̀wò nípa tí oníkálukú ṣe. Ó ní ká fi ọ̀rọ̀ ìwọ̀n kọ́ ìmí ń kọ́ sílẹ̀ láti tètè gbìyànjú kí ẹgbẹ́ òun lè bá wá àtúnṣe sí tó wà nílẹ̀ kí wọ́n lè bá tún tẹ̀síwájú bó ti tọ́ àti bó ti yẹ lọ́jọ́ iwájú fétò ìdìbò tí ń bọ̀ lójú ọ̀nà. Torí àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí ó ní kí gbogbo ọmọ ẹgbẹ́ náà gbìyànjú láti tẹ̀síwájú bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ níparí ohun gbogbo orin àpilẹ̀kọ orílẹ̀-èdè wa Benin ń bí òun náà ni wọ́n fi pẹ̀lú ẹ̀ láti sọ di mímọ̀. Lákòjọpọ̀ ọ̀rọ̀ tí ó wáyé ń bẹ̀ Honorable Sunday Mukaram Ajibade lálàǹfààní àti rí tó sì ṣe àlàyé nípa tí ó ṣẹlẹ̀ nínú ìpàdé náà. Ẹgbẹ́ olóṣèlú ó wọ́n pé joueur football wọ́n yé ń gbá ballon ni à ń ṣọ́ ẹ̀rẹ́ ara ni ìgbà ó ní tóun bá ní ẹ̀rẹ́ kan ẹ̀yẹn profité ká jù sí ìyẹ́ wọn yóò fèsì wa wọn ní ẹ̀rẹ́ kékeré kan kẹ́lí 2023 àwa profité ká gbá a wọlé ìyá náà tọ́ rí mistake wa nísìn wọ́n tọ́ profité ká gbá a wọlé ẹgbẹ́ kó máa tẹ̀síwájú ni àmọ́ kókó ọ̀rọ̀ lè pé àrí ìfọ́lì ibi ẹnu bá ṣọ̀kan ibi ẹnu bá kò à ń gàyé àrí ìfọ́lì ibi ẹnu kò bá kò à ń pàdánù bàbá sì ti pàdánù yẹn gbogbo wa níjọ ń pàdánù ọ̀tọ́jọ́ nìkan ìṣó mọ́ donc yẹ lọ jẹ́ leçon yọ jẹ́ ihun yọ jẹ́ kókó yẹ́mi fẹ́ fàjáde náà ìpàdé òní pé ọlọ́run kó ṣe ọlọ́run kó tọ́ ẹgbẹ́ náà ṣe nítorí ẹgbẹ́ yẹn nísìn ó wọ lọ́kànrin láyé ni donc ọmọdé yẹn kọ́tà yìí ní ọdún ìdìbò nísìn wọ́n ń bọ̀ fún ọkọ̀ àṣẹgbẹ́ náà donc ìgbà yẹ ó bá ti bàjẹ́ nísìn ṣẹlẹ̀ wọn ṣé wọn lè rí ẹgbẹ́ náà ṣe bí wọn bá dé donc gbogbo ọ̀rọ̀ kan kì í lé títí kọjọ́ bẹ́ẹ̀ la fẹ́ yọ káfu yanjú ẹ̀ káfu sọ ẹnu náà la fu sọ òun náà ni mo ti sọ lóhùn wọlé wọn ó sì ṣẹlẹ̀ kó sóníkà ìṣólọ́fà má máa sọ yẹn ká tó máa tọ́ ọ sọ ìhun ó fà pọ̀ àbálẹ́ ká máa sọ ọ́ lónìí ẹ kò ní kó libi. ká súnmọ́ ìṣòro àti ìjábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV Abudu Ọláníjà ló ṣe àkójọpọ̀ àti ìgbàhùn sílẹ̀. Ọ̀sọ́lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.